ìṣàkóso àti ìdarí amójú ẹ̀rọ Sule Ahmed Abdulaziz. Àjọ Transmission Company of Nigeria ń ṣiṣẹ́ takuntakun nípa ìmúgbòòrò iná ọba ní Àbújá, èyí tí àjọ ilẹ̀ òkèèrè kan láti ilẹ̀ Faransé ń ṣe agbátẹrù rẹ̀. Ìgbésẹ̀ yìí ni láti jẹ́ kí iná ọba wà dáradára, kí wọ́n sì kó iná ọba ní odidi, kí wọ́n sì rí wípé kò sí ìdákúrekú iná ọba mọ́ ní olú-ìlú orílẹ̀-èdè yìí. Nínú ètò tó kọjá, a bójú wo iṣẹ́ tí wọ́n ń ṣe ní apá àríwá àti àárín gbùngbùn, èyí tí ó jẹ́ ti àpò tuntun Lugbe West Main àti Kuje Station tí ó jẹ́ kókó fún ìpèsè iná ọba fún Àbújá. Ibùdó amúnáwá 330 kV by 132 by 33 kV àpò tuntun ti fẹ́rẹ̀ parí báyìí. Ó ti wà ní ìdá 92 tí ó sì ní 2 by 150 MVA àti 360 transformer pẹ̀lú 130 kV voltage reactor. Yóò ṣe àfikún 240 MW sí ibùdó amúnáwá náà tí wọ́n bá parí rẹ̀. Ibùdó yìí ni yóò máa fún iléeṣẹ́ apínnáká AEDC ní iná tí wọ́n yóò máa gbé káàkiri ní agbègbè àpò tí àwọn bíi African Medical Center yóò sì lè máa rí iná ọba lò dáradára láti ibùdó amúnáwá tó wá láti ara 330 kV ní Láfíà. Ní ibùdó tuntun yìí yóò ti gba iná tirẹ̀, yóò sì jẹ́ kí Àbújá ní iná ọba tó dára. Orúkọ mi ni amójú ẹ̀rọ Usiju Mark Aman. Èmi ni project manager pẹ̀lú àjọ Transmission Company of Nigeria lábẹ́ ètò French Development Agency tó ń rí sí àkànṣe iṣẹ́ yìí yóò sì di mímúṣẹ. Níbi tí a wà yìí ní ibùdó 330 by 132 by 33 kV New Akpo substation ní olú-ìlú orílẹ̀-èdè yìí ìyẹn Àbújá. Ibùdó amúnáwá yìí ní 2 by 150 MVA auto transformer àti 1 by 75 MS reactor, èyí tí à ń lò fún voltage control. Bí ẹ ṣe ń wò yìí, a ti ṣe àgbékalẹ̀ gbogbo transformer pẹ̀lú ilé control room tí òun náà ti parí. Ilé yìí ni a kó gbogbo àwọn irinṣẹ́ wa sí, èyí tí kò yọ SCADA sẹ́yìn. Ní àfikún, 2 by 150 auto transformer tí a ní, a tún ní 3 by 60 MVA transformer, a sì ní 933 kV feeder tí yóò gbé iná ọba lọ sí Àpò àti agbègbè rẹ̀. Ibùdó amúnáwá yìí jẹ́ ibi tí àjọ TCN ná owó ribiribi sí láti lè pèsè iná tí ó sì ń dáàbò bo àwọn transformer wa bí ìṣòro bá tilẹ̀ fẹ́ wà. Pẹ̀lú 2 by 150 auto transformer tí a ní níbí yìí, eléyìí ní àpapọ̀ 300 MVA. Agbára tí yóò sì ṣe àfikún rẹ̀ ní 240 MW tí orí national grid wa. Ibùdó amúnáwá tó wà ní Àpò tuntun jẹ́ Lot 3 project láti fún Àbújá ní iná ọba. Ìpèsè iná ọba ní Àbújá ní lọ́ọ̀tì 6. A ní lọ́ọ̀tì 2 fún gbé wá iná ọba kọjá, nígbà tí àwọn 4 tó kù jẹ́ ti ibùdó amúnáwá fún ìpèsè iná ọba. Fún àwọn láìn agbénáká, a ní lọ́ọ̀tì 1 tí yóò máa gbé iná wá láti Láfíà. Ó gùn ní ìwọ̀n kìlómítà 43 yóò máa gbé iná wá wọ ibùdó amúnáwá tí a wà yìí. A ní lọ́ọ̀tì 2 èyí tí ó máa wà láàrin olú ìlú orílẹ̀-èdè yìí. Bákan náà, a tún ní lọ́ọ̀tì 3 tí ó ṣe àfikún Kígbá àti ibùdó amúnáwá tuntun Àpò. A sì ní lọ́ọ̀tì 4 tí ó jẹ́ Main West substation tó jẹ́ 330 by 132 by 33 kV. Àkànṣe ibùdó amúnáwá ní ìjẹ́ tí ó sì ní AIS àti GIS component. Lọ́ọ̀tì 5 jẹ́ Wúmbá àti ibùdó amúnáwá Kuje tí òun náà jẹ́ 132 by 33 kV level. Lọ́ọ̀tì 6 ní ibùdó amúnáwá Gwarimpa. Gbogbo àwọn tí mo dárúkọ wọ̀nyí wà lábẹ́ àkànṣe iṣẹ́ Àbújá tí ó sì jẹ́ kí iná ọba ó dára sí ní Àbújá àti agbègbè rẹ̀. Nǹkan tó fa ìdádúró iṣẹ́ yìí láìgbà tó ti bẹ̀rẹ̀ láti ọdún 2019 ní àyípadà bí a ṣe ń kọ̀wé fún kíkó àwọn èròjà wọlé láti òkun, èyí tí ó yípadà báyìí. Bẹ́ẹ̀ ni àjàkálẹ̀ àrùn COVID-19 náà ṣe ìdíwọ́ fún iṣẹ́ yìí nígbà náà. Gẹ́gẹ́ bí ẹ̀yin náà ti rí báyìí, iṣẹ́ yìí kò ní pẹ́ parí tí gbogbo àwọn èròjà tí a ń retí láti òkè òkun bá ti wọlé. Iṣẹ́ kò dáwọ́ dúró rárá. Gbogbo àwọn ilé tí wọn yóò kó gbogbo àwọn èròjà irinṣẹ́ wa sí ni a ti kọ́ parí pátápátá. Ibùdó amúnáwá tuntun Àpò
330 yóò máa gba iná láti Láfíà. Eléyìí ni ẹsẹ̀ kẹta iná ọba tí yóò wọ Àbújá. Ẹ má ṣe gbàgbé pé iná yóò tún wọlé láti Kàtàǹpé, láti Ṣìrórò. Bẹ́ẹ̀ ni iná yóò tún wọlé láti Gèrègú, láti Gwagwalada. Ẹsẹ̀ kẹta yìí ló jẹ́ láti Láfíà. Ìdí tí àkànṣe iṣẹ́ Àbújá yìí fi wáyé ni láti kojú ìdákúrekú iná ọba ní Àbújá àti agbègbè rẹ̀. Ó yẹ kí a gbóríyìn fún àjọ TCN lábẹ́ ìṣàkóso amójú ẹ̀rọ Sule Abdulaziz tí píparí àkànṣe iṣẹ́ ìpèsè iná ọba yìí múmú lókàn àyà rẹ̀ láti fi òpin sí wàhálà iná ọba ní Àbújá láàrin 50 ọdún sí àkókò yìí. Ẹ tẹ̀lé mi kí a jọ kọ́wọ́rìn wo àkànṣe iṣẹ́ àti ibi tí ó dé dúró. Gẹ́gẹ́ bí ẹ ṣe ń wò yìí, a ní 1/150 MVA auto transformer. Eléyìí ní 132/32 auto transformer. Iṣẹ́ ti parí lórí gbogbo àwọn switchgear wa. Gbogbo àwọn irinṣẹ́ yìí bíi surge arrestor, switch àti ọ̀kan òjọ̀kan àwọn irinṣẹ́ mìíràn, circuit breaker ní gbogbo rẹ̀ ti wà ní ìdúró. Gbogbo àwọn ilé kíkọ́ tó wà níbí ló ti parí. Nǹkan tí ó kàn kù báyìí ni kí a ṣe ìdánrawò àwọn irinṣẹ́ tí a kó síbí yìí kí ó tó di wípé a ṣe fún ìlò àwọn aráàlú. Ibi tí a wà yìí ni 330 kV section. A ti lọ sí igun 132 section báyìí tó wà nínú ibùdó amúnáwá yìí. Ibi tí a wà yìí ni 132 sections ibùdó kékeré amúnáwá àpò tuntun. Gẹ́gẹ́ bí ẹ ṣe ń wò níbí yìí, a ní 360 MVA power transformer pẹ̀lú 330 kV earthing transformer tí yóò bá ṣiṣẹ́ papọ̀ ní àfikún sí àwọn 9 330 kV feeder tí yóò máa pín iná fún àpò àti agbègbè rẹ̀. Bẹ́ẹ̀ ni ilé ìwòsàn tí igbákejì ààrẹ bá wọn sí yóò jẹ àǹfààní iná ọba yìí. Ní ìparí, a ní 132 kV transmission line tí yóò máa pín iná káàkiri. Àwọn wáyà yìí ló yọ sí àpò àtijọ́. Àwọn wáyà yìí yóò lọ sí àpò àtijọ́. Méjì nínú àwọn wáyà yìí ni yóò lọ sí ibẹ̀. Méjì nínú àwọn wáyà yìí yóò máa lọ sí Kùjé, nígbà tí méjì tó kù yóò lọ sí Wọ́nbá. Ibùdó amúnáwá Kùjé àti Wọ́nbá wà lábẹ́ ìṣàkóso iná Àbújá. A ní ilé tí a ó ti máa ṣe control àwọn line 132 kV wà níbí. Ẹ tẹ̀lé mi ká lọ kí ẹ lọ wo rí gbogbo àwọn èròjà bíi control panel tó wà níbẹ̀ àti àwọn ọ̀kan òjọ̀kan irinṣẹ́ tó wà níbẹ̀ pẹ̀lú. Àwọn 33 kV feeder panel wa ni ẹ̀ ń wò yìí. Pẹ̀lú bí 9 33 kV feeder wa ṣe ń jáde, panel yìí ni ó máa ń control wọn pẹ̀lú àwọn irinṣẹ́ tí ẹ ti rí tẹ́lẹ̀. A tún ní protection panel náà ní ibí yìí fún àwọn feeder wọ̀nyí. Èyí ló jẹ́ kí wọ́n lè tètè ṣe gbogbo àtúnṣe ìṣòro tó bá wáyé tàbí láti lè pínwọ́ kí àwọn irinṣẹ́ wa tí a kó sínú ibùdó amúnáwá yìí má ṣe bàjẹ́. Owó ribiribi ni a ná láti ṣe àgbékalẹ̀ àwọn irinṣẹ́ wọ̀nyí. Bákan náà, a tún ní AC àti DC distribution níbí yìí. Bákan náà, a ti ṣe àyẹ̀wò rẹ̀, a sì ti rí wípé ó ń ṣe dáradára. Eléyìí yóò máa fún iná ọba ní iná yálà iná wà tàbí kò sí. DC láti control àwọn equipment, nígbà tí AC jẹ́ èyí tí yóò máa pèsè iná. Gbogbo àwọn irinṣẹ́ ni a ti ṣe àyẹ̀wò rẹ̀ pátápátá tí gbogbo rẹ̀ sì ń ṣe dáradára. Tí ibùdó amúnáwá Lugbe ìyẹn 330/132/33 kV ti fẹ́rẹ̀ parí báyìí. Ó ti wà ní ìdá 93 báyìí pẹ̀lú 250 MVA auto transformer àti 330 MVA power transformer pẹ̀lú 175 voltage control reactor. Ibùdó yìí yóò máa fún Kùjé àti Kòkó Àbà níná. Ilé control room yìí ní skida àwọn irinṣẹ́ tí yóò máa dáàbò bo àwọn èròjà ìpínnáká, nígbàtí 33 kV àti 132 kV feeder yóò máa lò láti fi pín iná ní agbègbè bíi Lugbe, Ìdú, Karamu àti Ìdú industrial area.
bẹ́ẹ̀ ni ìpèsè iná ọba yìí wà fún àwọn oníbàárà aládàáni àti àwọn onílé iṣẹ́ gbogbo. A sì wà ní apá kan 132 kV ibùdó amúnáwá àpò tuntun. Mo wà ní abẹ́ 132 kV bus bar. Bus bar yìí yóò fún 132 kV power transformer ní iná ọba pẹ̀lú fídà 6 tí yóò máa fún àpò àtijọ́ ní iná ọba. Méjì yóò máa fún ibùdó amúnáwá kékeré Kuje ní iná ọba pẹ̀lú àfikún méjì tí yóò máa fún ibùdó amúnáwá kékeré Wúnbá ní iná ọba bákan náà. Gbogbo wọn wà lábẹ́ Abuja feeding scheme láti lè jẹ́ kí iná ọba dúró dáadáa. A wà ní ibi 132 by 33 kV West Main ní ibùdó amúnáwá kékeré Lugbe. Iléeṣẹ́ General Electric ni ó bá wọn kọ́ sí ibí yìí. Gẹ́gẹ́ bí mo ṣe bá yín sọ̀rọ̀ yìí, píparí iṣẹ́ ibí yìí ti wà ní ìdá 99 ní ibùdó tí a wà yìí. A ní 2 by 150 MVA auto transformer pẹ̀lú 3 by 60 MVA power transformer pẹ̀lú mẹ́sàn-án 33 kV feeder. Ní àfikún sí àwọn èyí, a ní 330 kV IMES reactor tí a ń lò fún voltage control ní ibùdó yìí. Bákan náà, a ní control room 6 níbí. A kọ́ control panel wa sí ibùdó yìí tí a ní 132 kV 4 line feeders tí yóò fún Kuje àti Kwaba ní iná ọba. Ẹ jẹ́ kí a kọ́wọ̀ọ́rìn. Gẹ́gẹ́ bí ẹ ṣe ń wò yìí, gbogbo àwọn iṣẹ́ tó jẹ mọ́ mẹkáníkà ni a ti parí. A ní 33 kV breaker, current transformer, a tún ní 132 kV lightning arrestor, way traps, àti wípé gbogbo àwọn transformer wa ní iṣẹ́ ti parí lórí rẹ̀. Ní àfikún sí gbogbo èyí, a tún ní 330 kV line tó wá láti Gwagwalada tí iṣẹ́ ti parí lórí rẹ̀. A sì ti gbé iná náà lé lórí. Nǹkan tí à ń dúró dè ní kí ibùdó amúnáwá yìí parí kí a tó bẹ̀rẹ̀ iṣẹ́. Yàtọ̀ sí Lot 3 tó jẹ́ ibùdó amúnáwá àpò tuntun tí ó ní àwọn ìṣòro díẹ̀, àjọ TCN ṣiṣẹ́ takuntakun láti yanjú rẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n ti fẹ́ yanjú owó gbà mọ́bìnú fún àwọn wáyà tó gba orí ilẹ̀ wọn lójúnà àti lè parí ibùdó tí a wà yìí. Yàtọ̀ látàrí wípé transmission line ti rẹ́dì, iṣẹ́ kan parí lórí ilẹ̀ ni kí wọ́n sì gbé iná lé. Ìyẹn ni pé AEDC yóò lè kó iná wá láti Lugbe, Ìdú àti agbègbè rẹ̀. Gbogbo àwọn nǹkan tó jẹ mọ́ ilé kíkọ́ ni iṣẹ́ ti parí lórí rẹ̀ níbí. Wọ́n ti parí ọ̀nà tí a lè máa gbà. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ni iṣẹ́ ti parí lórí wọn. Bẹ́ẹ̀ ni gbogbo àwọn irinṣẹ́ amúnáwá ló ti wà ní sẹpẹ́. Wọ́n ti ṣe gbogbo kòtò ìdáminù pẹ̀lú àwọn nǹkan kéékèèké tó kù tí ibùdó yìí yóò fi bẹ̀rẹ̀ iṣẹ́. Wọ́n sì ń fa àwọn wáyà kọ̀ọ̀kan láti so gbogbo àwọn irinṣẹ́ iná mọ́ ara wọn. Ó ṣe pàtàkì láti sọ fún yín wípé ní ibùdó amúnáwá 330 kV tí a wà yìí, hybrid ni wọ́n ń pè. Ìtumọ̀ hybrid ni wípé AIS àti GIS wà níbí. Ibi tí 330 kV wà jẹ́ AIS nígbà tí 132 kV jẹ́ GIS. Kò fẹ́rẹ̀ sí ààyè púpọ̀ níbí yìí. Ìdí nìyí tí wọ́n fi ṣe gbé hybrid wá sí ibi báyìí. Bí a ṣe tún tẹ̀síwájú sí àwọn agbègbè tó kù nínú ibùdó amúnáwá yìí, ìyẹn 132 kV ilé control yìí, a ó rí GIS system. Bẹ́ẹ̀ ni a tún ní irinṣẹ́ AIS tó wà níta níbí. Gbogbo iṣẹ́ ló ti parí lórí gbogbo rẹ̀ báyìí.
gẹ́gẹ́ bí ẹ ṣe ń wò yìí a ní mẹ́ta 132 by 33 kV 60 MVA power transmitter pẹ̀lú gbogbo àwọn èròjà rẹ̀ bíi earthing transformer. Wọ́n ń lo earthing transformer fún ibùdó amúnáwá tó wà níbí, a sì tún ṣe ìdáàbòbò fún àwọn power transformer tó wà níbí pẹ̀lú gbogbo àwọn transformer tó wà níbí ní iṣẹ́ ti parí lórí wọn. Bẹ́ẹ̀ ni wọ́n ń fa wáyà rẹ̀ ní ibùdó amúnáwá yìí. Eléyìí tí ẹ tún wò yìí ni control room 33 kV rí pé CGA tí ó sì ní mẹ́sàn-án 33 kV feeder tí yóò máa ṣiṣẹ́ fún gbogbo àwọn transformer tó wà níbí. Gbogbo àwọn èròjà wọ̀nyí ni ó ti wà ní sẹpẹ́ fún ìpèsè iná ọba. Gbogbo àwọn irinṣẹ́ tí ẹ̀ ń wò yìí ni yóò máa ṣiṣẹ́ fún àwọn ibùdó amúnáwá tó wà níbí. A ti fa gbogbo àwọn wáyà tó yẹ láti jẹ́ kí àwọn irinṣẹ́ yìí máa ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ó ṣe tọ́ àti bí ó ṣe yẹ. A ti parí lórí gbogbo àwọn irinṣẹ́ tí ẹ̀ ń wò níbí, à ń ti ṣe àyẹ̀wò gbogbo rẹ̀. Ìta ilé control room 33 kV ni a wà yìí. Ẹ ó rí wípé a ti ṣe àgbékalẹ̀ gantry. Ibi tí gantry yìí ni Abuja Electric Distribution Company yóò ti máa kó iná jáde fún àwọn aráàlú. Iṣẹ́ ti parí lórí rẹ̀ pẹ̀lú surge arrestor àti BP1 tó gbé conductor láti lè jẹ́ kí ó rọrùn fún àjọ AEDC láti kó iná jáde. A ti sọ ibi tí nǹkan dé dúró fún Abuja Electric Distribution Company. Bẹ́ẹ̀ ni àwọn náà ti ṣe àbẹ̀wò sí ibí yìí fún ìgbà méjì ní ọdún yìí. A sì wà ní ibùdó amúnáwá kékeré 330 kV ní West Main ní Lugbe. Àjọ TCN ti rí wípé ó ṣe pàtàkì láti gbé ẹ̀rọ SCADA wá síbí. Ibùdó yìí ṣe pàtàkì nítorí wọn yóò lè máa lọ sí ibí yìí láti mójútó àwọn ibùdó amúnáwá kéékèèké tó kù tó wà lábẹ́ Abuja Feeding Scheme. Lára àwọn ìgbésẹ̀ akin tí ìgbìmọ̀ aláṣẹ àjọ TCN gbé ní kíkọ́ ilégbèé àwọn òṣìṣẹ́ sí inú West Main Station. Eléyìí yóò jẹ́ kí iṣẹ́ ṣíṣe rọrùn fún àwọn òṣìṣẹ́ tó wà níbí. Ibùdó amúnáwá Kuje wà láàrin ìlú, ìyẹn 132 by 33 kV tí ó parí pátápátá báyìí. Yóò ṣe àgbékalẹ̀ 360 MVA transformer tí ó sì ní 144 MW láti ṣe àfikún iná lórí national grid. Mẹ́sàn-án 33 kV feeder ni ó ti wà nílẹ̀ láti kó iná ọba fún iléeṣẹ́ àpínnáká AEDC tí yóò sì máa ṣe àtìlẹ́yìn fún Kuje àti Dafara. Ibùdó yìí lè lo remote control, bẹ́ẹ̀ ni ó lè fún control center láti ṣe àkóso ibi yìí láìkò sí wàhálà kankan. Orúkọ mi ni amójú ẹ̀rọ Mohammed Sufani Zubairu. Ọ̀kan nínú àwọn amójú ẹ̀rọ pẹ̀lú àjọ TCN ni mo jẹ́ lábẹ́ French Development Agency. Ibi tí a wà yìí jẹ́ 132 kV by 33 kV. Ibùdó amúnáwá kékeré tó wà ní Kuje, Abuja. Gẹ́gẹ́ bí ẹ ṣe ń wò yìí, ibùdó amúnáwá kékeré yìí ní 3 by 60 MVA transformer tí iṣẹ́ ti parí lórí rẹ̀ pátápátá. Ọ̀nà méjì ni iná yóò gbà wọlé sí ibí yìí nígbà tí ó bá parí. Ọ̀kan yóò wá láti ara 330 kV Lugbe Main West Station, nígbà tí ìkejì yóò wá láti ara 330 kV ibùdó kékeré amúnáwá láti àpò tuntun. Bí ẹ bá wo apá òsì ibí yìí, a ó rí mẹ́sàn-án 33 kV feeder. Ibí yìí ni AEDC yóò ti máa kó iná lọ sí ọ̀dọ̀ àwọn aráàlú ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn alájọṣe wa. Àjọ TCN ti kọ̀wé sí ilé àpínnáká Abuja Electric Distribution Company ibi tí nǹkan dé dúró nípa ibùdó amúnáwá kékeré tó wà níbí kí ó tó di wípé a ó parí àti ìgbà tí wọn yóò parí rẹ̀ pẹ̀lú. À ń dúró de ìgbìyànjú iléeṣẹ́ àpínnáká AEDC láti wá kó iná tó wà níbí fún ìlò àwọn oníbàárà wọn. Gẹ́gẹ́ bí mo ti sọ ṣáájú, ibùdó yìí ní
3/60 MVA ó sì ní agbára láti ṣe àfikún 144 megawatt. nǹkan tí ẹ̀ ń wò ní iwájú mi yìí ní line base 132 kV line base. Ibi yìí ni iná ti wọlé sí ibùdó amúnáwá kékeré tó wà níbí. Ẹ lè rí kọ̀ǹdọ́tọ̀, ẹ lè rí àwọn irinṣẹ́ tó kù fún ìbánisọ̀rọ̀ àti àwọn irinṣẹ́ ìdáàbòbò. Gbogbo àwọn irinṣẹ́ tí ẹ̀ ń wò yìí àti èyí tó wà ní apá ibi yìí ni àwọn ṣe àgbékalẹ̀ rẹ̀ láti rí pé àwọn aráàlú rí iná ọba lò láti ọwọ́ àjọ TCN àti jíjẹ́ kí ààbò tó péye wà fún àwọn irinṣẹ́ àti òṣìṣẹ́ tó wà níbí. nǹkan tí ẹ̀ ń wò ní iwájú mi yìí ní line base 132 kV line base. Ibi yìí ni iná ti wọlé sí ibùdó amúnáwá kékeré tó wà níbí. Ẹ lè rí kọ̀ǹdọ́tọ̀, ẹ lè rí àwọn irinṣẹ́ tó kù fún ìbánisọ̀rọ̀ àti àwọn irinṣẹ́ ìdáàbòbò. Gbogbo àwọn irinṣẹ́ tí ẹ̀ ń wò yìí àti èyí tó wà ní apá ibi yìí ni àwọn ṣe àgbékalẹ̀ rẹ̀ láti rí pé àwọn aráàlú rí iná ọba lò láti ọwọ́ àjọ TCN àti jíjẹ́ kí ààbò tó péye wà fún àwọn irinṣẹ́ àti òṣìṣẹ́ tó wà níbí. Bí àjọ TCN ṣe ń jẹ́ kí gbogbo irinṣẹ́ àti èròjà ìpèsè iná ọba wà ní pípé, àjọ TCN kò mú ọ̀rọ̀ ìgbáyégbádùn àwọn òṣìṣẹ́ rẹ̀ ní kékeré. Ibi tí ẹ̀ ń wò yìí ní ilégbèé oníyàrá 3 fún àwọn òṣìṣẹ́ tí ó máa ṣiṣẹ́ níbí. Ó ti mọ́ àjọ TCN lára wípé ní gbogbo ibi tí àwọn bá kọ́ ibùdó amúnáwá sí, wọ́n máa ń kọ́ ilégbèé fún àwọn òṣìṣẹ́ wọn láti lè jẹ́ kí iṣẹ́ náà rọrùn fún wọn láti ṣe. Mo tún láyọ̀ láti sọ fún yín wípé gbogbo nǹkan amáyédẹrùn ló pèsè inú àwọn ilé wọ̀nyí. Ibi tí a wà yìí ni 132 kV control room ti ibùdó amúnáwá kékeré Kuje. A ní control panel, protection panel àti station automation system. Lára àwọn control panel tó wà níbí ni bus bar, protection panel, distance radiation panel. Àwọn nǹkan tí ẹ wò ní ọ̀kánkán yìí ni protection panel fún feeder. Gẹ́gẹ́ bí mo ṣe sọ ṣáájú, ibùdó amúnáwá kékeré yìí ní automation system. Bí iná bá ti dé ibí yìí, wọn yóò lè lo automation panel system láti fi ṣiṣẹ́ àwọn irinṣẹ́ àti èròjà tó wà níbẹ̀ láì kò ní sí wàhálà kankan. Pẹ̀lú àgbékalẹ̀ àpò tuntun lógbé West Main àti Kuje, ibùdó amúnáwá kékeré tí gbogbo wọn sì ti fẹ́rẹ̀ parí. Nǹkan tí èyí túmọ̀ sí ni wípé apá àríwá àti àárín gbùngbùn Àbújá yóò máa rí iná ọba lò láìkò sí wàhálà kankan. Nínú ètò mìíràn tó ń bọ̀, àbójúwò agbègbè gúúsù àti ìlà oòrùn Àbújá nípa bí iná ọba ṣe dúró dáradára sí káàkiri olú-ìlú orílẹ̀-èdè yìí Àbújá. Títí ìgbà mìíràn tí a ó tún máa pàdé yín, ó dìgbà kan náà. Orúkọ mi ni Stephanie Odia.